Ìbọ̀là ń lọ ènìyàn ó sùn nìyẹn. Ibi sáàpà máa gbà ó kò yé nìyàn o. Ayé máa lẹ ìbò sí ọ, ayẹlẹ ọ ìbò sí ọ. Àwọn àgbà bọ̀ wọ́n ní àìfẹ̀lẹ̀lẹ̀ kébò sí ni ò jẹ́ ká mọ̀ ọ́n jó. Ó ti wá kò ní àfẹ̀lẹ̀ kébò sí báyìí nítorí pé àtàfi ìrẹ̀lẹ̀ kébò sí àtàfariwo kébò sí. Ìbòsí ti wá di ohun tó di wàhálà mọ́ wa lọ́wọ́. Ayé lè ìbòsí, ayé ò tí ẹ rọ̀ bí àdúgbò kan l'Ógbómọ̀ṣọ́ Ajílété Pọ́ndógún Ayakókó Nàkí Ajímú Tábà Ògùn. Wọ́n apàdúgbò ọ̀hún ní ayé rọ̀jú ọjà Kanu l'Ógbómọ̀ṣọ́. Ayé ọ̀hún ò tí ẹ wá rọ̀jú mọ́ o. Òun ṣe mí, òun gbà mí, láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni. Ìbẹ̀rù Ọlọ́run kò sí lọ́kàn ayé mọ́. Ayé dùn. Ìbòsí tá ń fẹ̀lẹ̀ ké kò jẹ́ ká mọ̀ pé ìyà ni. Níbo? Àǹtí Tọ́pẹ́ Àlàbí àtàfi ìrẹ̀lẹ̀ kébò sí àtàfariwo kébò sí ìkankan ò tiẹ̀ dà níbẹ̀ bó ti wọlé ọmọ ẹ̀ǹlẹ̀ ń bi tẹ́ ẹ tí ń gbọ́ mi tẹ́ ẹ tí ń wò mí káàkiri àgbáyé. Orúkọ mi ni Sọjí Abíọ́jẹ́là. Gbogbo wa là ń gbọ́ ariwo ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé lọ́wọ́lọ́wọ́ pàápàá nílẹ̀ Yorùbá. Ta lèèyàn Ọlọ́run? Ṣé káwọ kóòtù sọ́rùn la fi ń jèèyàn Ọlọ́run, àbí káwọ sùtánà la fi ń jèèyàn Ọlọ́run, àbí bá a bá tiẹ̀ wá gbé sẹ́sẹ̀ fún sọ́rùn sọ́wọ́ la fi ń jèèyàn Ọlọ́run? Kò mọ̀ tiẹ̀ yé ni mọ́. Ta lèèyàn Ọlọ́run o? Rí owó ló ń jáwọ́ bá ẹ tán. Iṣẹ́ sọ̀pọ̀ ọmọbìnrin dá lágbèrè, ọkùnrin ń jáwọ́ ká. Àwọn kan ò dà lágbèrè tọ̀, ayé sì ṣe wọ́n síbàsíbò. Ọ̀rọ̀ tí mo mú wá torí àsìkò tí mo fẹ́ lò lọ́rọ̀ ohun tó wà ńlẹ̀ yìí. Ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Hafsat Lawal, tí àáfàá kan tó pèrè ní Abdulrahman tó kún wẹ́lẹ́wẹ́lẹ́. Ọ̀rọ̀ ọ̀hún ò ní mo mú wá sí etí ọ̀dọ̀ wa lọ́jọ́ tèní. À ń gbìyànjú ajé lòun ò já wá síbi rẹ̀. Àwọn ọmọ èèyàn làwọn ò ní gbà kájé ó já wá síbi rẹ̀. Ayé ò biripo ẹ wo wa èèyàn. Ayé kòkòrò kan tí ń jẹ́ tàmọ́tìyẹ. Bó o bá wọn níwájú tó o bá kí wọn àtúnyìn mú sí ọbọ ò bá sì sún sẹ́yìn dé ẹ̀wọ̀n ní kíní ń ṣe tí ò lè súnmọ́ wa. Ayé. Ẹ wò ó, èmi ò ní tó pọ̀ láti sọ torí pọ̀rọ̀ tó banínújẹ́ tó gbomi lójú ẹni ni nígbà tí ẹni tá a pè léèyàn Ọlọ́run bá mú obìnrin wọlé tó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́. Hafsat Lawal. Ẹ wò ó, ẹnu àfàì gangan ni wọ́n ti jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lónìí. Tí n bá tó padà dé, wọ́n tó padà lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ ọmọbìnrin tí wọ́n kàn wẹ́lẹ́wẹ́lẹ́ yìí. Falilatu lórúkọ rẹ̀ ń jẹ́. Gbogbo wa náà làásìjọ gbọ́. Ayé lè nítorí ọ̀wọ́ àsìkò tí mo fẹ́ lò. Ẹ jẹ́ ń jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ láti ẹnu ẹni tó pèrè láàfáà èèyàn Ọlọ́run Abdulrahman. Ká gbọ́rọ̀ kí ló ti débẹ̀ ìwádìí tá a ṣe. Jákè kó bẹ̀ yá. Àwọn yẹn, iṣẹ́ wo ló ń ṣe? Skúù ló lọ. Skúù ló bẹ́ wọ̀. Wá skúù. Àwọn pẹ́rẹ́ǹtì nǹkan náà wà. Ní báyìí náà, mo ní wọ́n ń gbé. Ń gbé. Ibẹ̀ yẹn rẹ́ǹtì náà bí wọ́n yí pàdé rẹ́ǹtì. Wọ́n náà pẹ́rẹ́ǹtì bàkọ́ wọn lọ gbé lárí tó ìgbéyàwó ní sukẹ́lẹ̀. Lórí tó ń gbàgbọ́ gbé bẹ́ẹ̀.
kí ló fẹ́ tó jẹ́ pọ́lí wọn lẹ́nu tó ò dúró sórí ìjà wọn kàn á rí wọn gbé ẹ̀ ní wọ́n nìkan ayé náà kílẹ̀ kọ́ rẹ̀ kílẹ̀ kọ́ rẹ̀ after kílẹ̀ kọ́ ayé kọ́ lójú ẹ̀fẹ̀ rẹ̀ ọba ló ti mọ̀ ẹ̀fọ̀rọ̀ àríta máa ń lójú náà kí ló ṣẹlẹ̀ mi ò lọ́ṣọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ nípa nígbà mi fẹ́ sàlàyé mi ẹ̀ mọ̀ tó wọ̀ so ìjọ ẹ̀ ó láwọn ṣe ẹgbẹ́ kankan ọ̀rẹ́ wọn ṣe lómi so táìmù tó dábẹ́ fún ọmọ wa tẹ́lẹ̀ so ó ṣàpadà débi tí lè kókó àjọ àtẹnuwá àwọn sí ọ̀sán wájú kúrò ní sukùl so ó ṣàpadà débi after tí lè kókó wá sọ́dọ̀ mi so bó ṣe dé ń sọ mi pé èyí tí jẹun because ń jẹ́ pé mi pé òun ní discipline ṣe pé bí 5 bá ti òun gbọ́dọ̀ ìka ògbọ́dọ̀ ẹ̀rùn bí 5 so bóyá tí ìyẹn tó wá dé lóhùn tí jẹun pé oúnjẹ lèmi ni mo bá wà lọ sí ẹ̀rọ wàhálà yóò tó sọ mi tẹ́lẹ̀ náà tí ó yá asma bí kìíní ẹ̀ ó tí àdàpọ̀ rẹ̀ ó lè máa ń bí stop mi pé a máa fìfì kan pamọ́ fún àwọn so ìgbà tí mi máa ń jẹ bẹ́ẹ̀ ẹni mo ti rí pé ní gas gbẹgbẹ báyìí so èmi náà mo ṣọ́ọ̀kì ìjọ yẹn ògbà tó wà ní pé kíní ẹ̀ ti ṣẹlẹ̀ pé ó ti bá lọ ní ìlọ́ṣẹ̀ nǹkan ní ilé pariwo síta pé àbí àgbọn bá yà bí kíní kan pé ní báyìí so. mo wà láti mo pè wá sí. ibi kíní ilé ìlọ tó wà lẹ́sìn sọ́dọ̀ kò sí ogun sún àbúrò nígbà tó kó síbẹ̀ okay hello lóòótọ́ gbé gẹ́lẹ́gẹ́lẹ́ wọn tó ọ̀tọ̀ nǹkan ó ti rí bẹ́ẹ̀ kí ló tó tètè gbé lọ sọ́sítà fún àwọn lè bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ẹ̀nà kí ló mú ẹgẹ́ kọ́sùn ní mọ́ mú fẹ́ ṣe bọ́dì rẹ̀ níjọ́ ló gẹ́gẹ́ ló gbé síbẹ̀ ìjọ ìrà bí alẹ́ ọjọ́ ìrìn ìjọ́ òní yọ́ wọn ní sí ìjọ mọ́ndé ti pẹ́ nà bá ti tẹ̀lé lọ́wọ́ láti ara rẹ̀ lè pé mọ́ ọkàn parọ́ ni. excuse me ó pé kò pé mo ti ní wọ́n àti fẹ́ rí ó mú wọn débi tí kìíní ẹ̀ wà tí kíní ẹ̀ tó bá ẹ jẹ́ ká gbọ́dọ̀ àwọn tó kólẹ̀ tí wọ́n dàrẹ̀ sí wọ́n gbọ́dọ̀ rí ọgọ́rùn mẹ́rin tó kólẹ̀ láti mẹ́ mo lọ́n dà sí kò yé sí tí wọ́n dẹ̀ sí ìgbésù já quickly. ìjọ wo ni ẹ sì dán. ìjọ monday bọ ìjẹta àbí ìjẹrin ni wọ́n mú rìpọ́tù yẹn wá tí wọ́n fi tíráàkì kínní yẹn káńtà náà ti bá àná làwa tó ẹ̀mí ilẹ̀ ń gbélé ẹ̀mí ilẹ̀ yóò ṣiṣẹ́ ìwọ ìkọ́rọ̀ ìsáfì wọ́n lè kán fúnra rẹ̀ pàtó nǹkan ìgbọ́n pàtó kẹsì. ìwọ ló gbóòmù. ó ti di mélòó ló ti ṣe òṣèré kí wàá ló fún ẹ nígboyà àti gé ẹgbẹ́ ìbá ti ní option yìí aláyé ọmọ ilé ìwé mú ìdábílá náà ni. òun náà ni onímọ̀ ìmọ̀ ilẹ̀ sáyẹn kì í lè sọ́ọ́ rẹ̀ lánàá lórí ìmú wo ní option. wọ́n mọ kékeré yìí. pàtó nǹkan náà. ọ̀nà náà wọ́n ti arrange. wọ́n mọ kékeré yìí. ẹbí ẹ̀ wá rí ọjọ́ ọ̀jọ̀ lójọ́. ọmọ sálẹ̀ kótó nítorí náà ni o. nílé alégẹ lẹ́yìn ibi báyìí. ilé alẹ́ gẹ́ni. ẹ́ onísàlẹ̀ kò sí olùkọ́ ní sàmù tó kọ́ ní ìgbà dc jẹ́ òun jáde ní sí. wọ́n lè kára ní principal wọ́n mẹ́rin kan. ògbóró ẹ̀ pàṣẹ wọ́n ta wá lọ. nọ́mbà kí ni ẹ nínú ọmọ nọ́mbà kí ni nọ́mbà ọmọ yẹn ìwọ náà ní first born bàbá yẹn náà àwọn kékeré. mélòó ni wọ́n wà lẹ́yìn àwọn márùn àwọn onídìí kò ṣògùn owó. ẹ bá ẹ jẹ́ ìdá. òrìṣà tí ó ṣọ́láyé fi ń jẹun ìyẹn pẹ̀lẹ́kẹ̀ orí olórí apá àlápá odidi ọmọ tuntun aboyún dàwátì.
ẹni tí ò tiẹ̀ wọ mọ́tò elérò nǹkan ọpọlọ jẹ́ wípé ilé wọn náà ni wọ́n ti jí wọn gbé ni wọ́n ti dẹran àbọ́pa àwọn oníṣègùn ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ẹni tó pèrè ẹ̀ léèyàn ọlọ́run. Ìbànújẹ́ di méjì fún ẹni tó bomi sẹ́nu tó fẹ́ fẹ́ náà. Omi ò gbọ́dọ̀ dálẹ̀, iná ò sì gbọ́dọ̀ kú. Tọ́ ayé tá a wà náà kó lórí dorí ẹ̀ mú èmi dì mórí mi, orí mi àpérè, orí mi àpèsìn, orí ẹni tí ṣe ni tá a fi dádé owó, orí ẹni tí ṣe ni tá a fi tẹ̀ pa ìlẹ̀kẹ̀ sọjí abíọ̀jẹ́là, mo dì mórí mi o. Ẹjẹ́ a máa sọ́ra sí ta lọ̀rẹ́, ta lójúlùmọ̀, ta ni mọ̀lẹ́bí ẹni tó yá gbẹ́kẹ̀lé. Ẹ wá jẹ́ kí n jẹ́ ká gbọ́rọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, ọ̀rẹ́ kòríkòsùn, Fàlílàtù lọ̀rẹ́ tímọ́tímọ́ fún Afísọ̀lá wa. Arábìnrin kílẹ̀ ní sọ fún wa, ayé fẹ́ gbóhùn yín o. Orúkọ mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afsor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ, January ló ṣẹ̀ṣẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán, ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun, wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, ó tó wá ní kì í tí ì wọlé, tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́chà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ mọ́, díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun, torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi kéèsì tí kò níyanjú, lọ́wọ́ kó ń padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afsor, torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀, tẹ́lẹ̀yìí bá tún jáde, yóò tún continue ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé. Kán dákun, kó bá wa wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìnrìn kúrin, kò kí ń ṣe ẹni ibẹ̀ ẹgbọ́n kan tí dádì rẹ̀ gbọ́ wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn. Kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá wa wá justice fún Lawal Afsor Yétúndé Adéfáyọ. Ká gbàdúrà bó ṣe ń lọ yìí kò sunwọ̀n rárá. Ìwà àlàáfíà orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ jẹ wá lógún. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, ẹ jẹ́ ká jẹ́ àpẹẹrẹ rere. Àwa ló yẹ ká bẹ̀rẹ̀ orílẹ̀-èdè wa. Àdúrà kó mọ́ lórí. Ọlọ́run gbàṣẹ lọ́wọ́ èṣù tó ń fọ́ọ̀gùn. Ọlọ́run gbàṣẹ lọ́wọ́ ilẹ̀ máa gbàgbọ́. Tọ́ ọ̀lẹ̀ ti gbọ́ yìí, ó gbó wa pátápátá. Ẹjẹ́ abẹ lọ́rùn, ẹ̀sìn yòówù ká máa sìn, ìtòwù kó jẹ́ gbàgbọ́ wa. Ẹjẹ́ abẹ lédùwà kí ó fi ààbò rẹ̀ tó nípa bò wá, kó sì gbà wá lọ́wọ́ àwọn aṣebi. Ẹ̀yin tẹ́ ẹ wá ń fi ẹ̀sìn bójú ṣiṣẹ́ ibi, ẹ ní rọ́wọ́ yọ o, ẹ sì ní borí. Yorùbá ní wọ́n dòye kápá àpọ̀ kápá, wọ́n dòye kóṣe àpọ̀ kóṣe, ẹnu báyìí lẹsẹ̀ fi pàkúrọ̀ ojú ọ̀nà, ẹ ní ra wà mú, ẹ ní rí wa gbéṣe. Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ wa, ayé ò ní rí yín mú, ayé ò sì ní rí yín gbéṣe. Ẹ̀yin ó ṣẹ̀bi, ẹ dẹ̀yìn o, kẹ́ ẹ tó rọ́wọ́ mú rọ́wọ́ yọ lórí iṣẹ́ ibi, ọba òkè ó bá iṣẹ́ ẹ̀yin jẹ́. Ó dìgbà kan náà.
n ó mọ̀ mú àwọn kàyéfì ọ̀rọ̀ wá fún wa lórí ètò yìí lórí ìkànnì yìí. Ẹ̀yin ọ̀rẹ́ orí Facebook ẹ ti kẹ́kọ̀ọ́ ẹ ti rojú ara yín báyìí, ẹ fọgbọ́n sílé ayé o, túláàsì kọ́ lọ̀rẹ́ o. Orúkọ mi ní Sọjí Abíọ́jẹ́là, ó dìgbà kan o, ẹ jẹ́ a ṣọ́ra sí ire o.